ṣé pípẹ́ tọ́lọ́run pè yín ṣe ló ní kẹ́ wá balẹ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́? ṣé pípẹ́ tọ́lọ́run pè yín ṣe ló ní sọ pé kẹ́ wá mú ẹ̀yin ọmọ bàbá kan náà kẹ́ yẹ́yìn ẹ̀ síra wọn? nígbà tọ́mọ ìyá méjì ń jà àwọn akọ̀rọ̀ wá bá yí bí àgbàlagbà nínú ìlú tárò pẹ́ ní ire nìyí ìjà ní ṣẹlẹ̀ yìí ẹ mú ọmọ ìyá kan ẹ mú bọ̀dí ẹ mú kan ẹ tá dànù. Ọlọ́run ló pè yín pé kẹ́ wá jọba, láì níwo ló fi pè yín? ṣé MTN lọ́lọ́run lò tó fi pè yín ni àbí Airtel àbí Glo àbí Etisalat? ẹlẹ́yin fẹ́ túlù ṣe ni àmọ́ wájú ọba ni wọ́n ti ń ṣépè fún imam ipe àbí ọlọ́run tètè bá apá bá mú kúrò bẹ́ẹ̀. ọmọ Ọláoyè ọmọ Ghandi nígbà tí bàbá ẹ wà lórí ọba ṣe ni gbogbo olùbàjẹ́. ṣé tẹ́ ẹ bá déwájú Ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe yìí kí lẹ fẹ́ bọ́ lọ́hùn sọ? ṣé ẹ fẹ́ sọ pé ẹ tún lè Ògbómọ̀ṣọ́ ṣe ni àbẹ́ ẹ fẹ́ sọ pé ṣe lẹ ba ilẹ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́? ṣé bí aṣíwájú nínú ìjọ tẹ́ ti ń bọ̀, ìjọ rìdíìmù pásítọ̀ Adéjàre Adébóyè, ṣé bọ́ ṣe ń ṣe láàrin ìjọ rìdíìmù rèé? ṣé bọ́ ṣe wọ́n ṣe ń ṣe láàrin ìjọ tí wọ́n ń kọ̀ǹtró rèé? tíjọ yẹn gún gẹ́gẹ́ látijọ́ yìí tí controversy kankan ò sí. ẹ̀yin ò ṣe wo ìpasẹ̀ aṣíwájú yín tí ń ṣe pásítọ̀ Enoch Adébóyè. bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ yanjú aáwọ̀ tó wà nídìílé àwọn Yúnísà. kò tẹ̀sí lọ́wọ́ yín. àwọn ìdílé Yúnísà ni wọn ò gbọ́n, àwọn mọ́gàjì ibẹ̀ ni wọn ò ní làákàyè. kọ́ni ẹ má jẹ́ ká tẹ̀lé wọn lórí burúkú lọ́ba níkà yìí o, ẹ má jẹ́ ká tẹ̀lé wọn jímọ̀kànlá yìí o, ẹ má jẹ́ ká tẹ̀lé páàkó yìí oníjẹkújẹ yìí o. aṣojú Oòduà tẹlifíṣàn, ìkànnì tí a ti rí sí àṣà àti ìṣe Yorùbá pàápàá jùlọ láàrin àwọn ẹ̀sìn tí a ní ní ilẹ̀ kóòtù òjìrè, ẹ̀sìn mùsùlùmí, ẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn àbáláyé tí a mọ̀ sí ẹ̀sìn ìṣẹ̀ṣe, nítorí pé a ò gbọ́dọ̀ ṣe ojú ṣáájú. ilẹ̀ kóòtù òjìrè la wà, ilẹ̀ wa ò gbọ́dọ̀ bàjẹ́, bẹ́ẹ̀ ni ilẹ̀ wa ò gbọ́dọ̀ dàrú. àwọn aṣíwájú tó bá ń ṣe nǹkan tí ò tọ́, ká jẹ́ kó mọ̀ pé ohun tẹ́ ń ṣe yìí kò tọ́, ẹ tún ìwà yín ṣe, nítorí àwọn kan lọ́lọ́run ṣe dá àwọn kan, nítorí ẹ̀yin kan lọ́lọ́run ṣe dá àwa kan. lágbára Ọlọ́run ọba, ojú tẹ́ fún òwò ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ìkànnì aṣojú Oòduà tẹlifíṣàn, ẹ máa bá wa wo àwọn fọ́nrán wa, ẹ subscribe fún wa. tẹ́ bá ti subscribe tán, ẹ tan notification button yín sílẹ̀, nítorí àwọn fọ́nrán míì tí ó máa jáde. tẹ́ bá ti wá ń bá wa wò, ẹ máa bá wa comment, ẹ máa bá wa share, ẹ máa bá wa like. lágbára Ọlọ́run ọba, ojú tí ẹ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ọwọ́ tí ẹ fi ń tẹ fóònù yín náà lágbára Ọlọ́run ọwọ́ yóò ní rọ, ẹsẹ̀ yóò ní rọ. ọ̀rọ̀ tí ẹ ò mọwọ́, ọ̀rọ̀ tí ẹ ò mẹsẹ̀, ọmọ aráyé ò ní dì í mọ́ yín lórí. ẹrù tálábíàmọ kì í tú, wọn ò ní gbé kalẹ̀ sí ẹnu ọ̀nà ilé oníkálukú wa. àmín. lórí ẹ̀rọ ayélujára, mo rí fọ́nrán kan, fọ́nrán yẹn wá mú inú mi dùn púpọ̀. nígbà tọ́mọ ìyá méjì ń jà àwọn akọ̀rọ̀ wá bá yí bí àgbàlagbà nínú ìlú tárò pẹ́ ní ire nìyí ìjà ní ṣẹlẹ̀ yìí ẹ mú ọmọ ìyá kan ẹ mú bọ̀dí ẹ mú kan ẹ tá dànù, eléyìí tẹ́ ẹ mú bọ̀dí ẹ fi jẹ ìmáàmù Ṣọ̀ún láì ní mọ́sálásí tí ń kírun fún. àáfàá tí ó sọ̀rọ̀ yẹn, inú mi dùn sí wọn lágbára Ọlọ́run ọba, bínú mi ṣe dùn sí ìdán Ọlọ́run á dùn sí. bàbá ẹ ṣàmì, ẹ má sọ pé nítorí pé mo jẹ́ ọmọ kékeré tàbí mo jẹ́ ọmọ sí yín. nínú ìlú wa yìí pàápàá jùlọ ní ilẹ̀ kóòtù òjìrè ní ilẹ̀ Yorùbá, àwọn tó jẹ́ olóòótọ́ wà, àwọn tó jẹ́ olóòótọ́ láàrin àwọn aṣíwájú ẹlẹ́sìn wa, pàápàá jùlọ nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì àti ẹ̀sìn mùsùlùmí. ṣé ẹ rí àáfàá yìí, wọ́n sọ ọ̀rọ̀ inú mi dùn, mo wá fẹ́ kí àáfàá yìí lẹ́yìn. àáfàá yìí má bínú wípé ọmọ kékeré ni èmi tí mo sọ pé mo fẹ́ kí
ọ̀rọ̀ àgbàlagbà lẹ́yìn. Ọba wa Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́, a kí yín, a ṣe kábíyèsí fún ọba o. Kí adé kó pẹ́ lórí, kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba kó jẹ òkú pẹ́ o, kí ìrùkẹ̀rẹ̀ kí ó di abẹ́rẹ́. Ní àkọ́kọ́, kó tó di pé ẹ dé ipò ọba ní ilẹ̀ Ògbómọ̀ṣọ́, òjíṣẹ́ Ọlọ́run ní àwọn nǹkan tí ẹ kà nínú Bíbélì gẹ́gẹ́ bí aṣíwájú àti pé béèyàn bá di ọba bó ṣe lè máa ṣe láàrin ìlú kó lè máa tún ìlú ṣe, àwọn ibi tí aáwọ̀ bá wà kó lè máa pẹ̀tù sí, ìyẹn ní àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ẹ ní Ọlọ́run ló kọ sí yín pé kí ẹ wá jẹ ọba ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹ ní Ọlọ́run sọ fún yín pé kẹ́ ẹ wá tún ìlú Ògbómọ̀ṣọ́ ṣe, ìyẹn ẹlẹ́ẹ̀kejì. Lórí ìmáàmù wa Chief Imam Dr. Toliat Ayilara Yunusa Ayilara the second, lórí ọ̀rọ̀ wọn. Lákọ̀ọ́kọ́, ẹ̀yin kọ́ ni ẹ fi wọ́n jẹ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́, àwọn bàbá yín ló fi wọ́n jẹ ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Bàbá wa Ajagungbadé, kọ́lọ́run ọba kó mú yẹ̀pẹ̀ burúkú kúrò ní ojú wọn, kọ́lọ́run ọba kó fi ọ̀run kẹ́ wọn. Iwájú tí wọ́n dojúkọ, kọ́lọ́run jẹ́ kó dáa. Ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀, kọ́lọ́run má jẹ́ kó bàjẹ́, kọ́ ọmọ kó má yàn kú. Bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sí ipò tí èèyàn lè wà lénìí tó bá di ọjọ́ kan, ipò yẹn máa padà di ìtànfẹ́ nìyẹn. Àwọn bàbá tí wọ́n fi ipò lẹ̀, tí wọ́n lọ sọ́dọ̀ bàbá wọn kẹ́yìn tó gorí àpèrè, bàbá wa Ajagungbadé ní gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yẹn kò sẹ́ni tó sọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá yẹn ní burúkú. Ṣé tẹ́yìn náà bá kúrò lórí ipò tẹ́ wà yìí, ṣé èèyàn ò ní sọ̀rọ̀ yín burúkú àbí burúkú ni wọ́n máa sọ̀rọ̀ yín? Ẹ jẹ́ ká kọ́kọ́ gbé yẹn tì sẹ́gbẹ̀ẹ́. Mo ń sọ lẹ́ẹ̀kan pé bàbá wa Ajagungbadé, ọba Ajagungbadé, ọba àná tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni wọ́n fi ìmáàmù Tọ́líà ni wọ́n fi jẹ oyè ìmáàmù. Kó tó di pé bàbá yìí wájà, kò sí kọ́ńtófásì kankan láàrin ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Nígbà tí bàbá tó fi bàbá wa Yunusa Tọ́líà jẹ ìmáàmù, ó ń sọ fún bàbá wa Ṣífù Máàmù lọ́jọ́ náà àti gbogbo jọmọ́ mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wípé eléyìí kì í ṣe lèé máa mú o. Kí ni ìtumọ̀ wípé eléyìí kì í ṣe lèé máa mú? Eléyìí kì í ṣe ẹni tẹ́lẹ̀ máa dà rìboribo, dà lọ sọ́tún, dà lọ sósì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa Tọ́líà Yunusa ṣe sọ wípé èmi kì í ṣe ìránṣẹ́ fẹ́ni kankan. Mo jẹ́ ọ̀gá fún gbogbo mùsùlùmí ilẹ̀ Ògbómọ̀ṣọ́ bí ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ṣe jẹ́ ọ̀gá fún gbogbo àwa tí a wà ní Ògbómọ̀ṣọ́. Ẹni tó bá ní làákàyè, ìtumọ̀ ọ̀rọ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ bí ọ̀nà igba fún un kó lè máa rò pé ṣé òótọ́ ọ̀rọ̀ ni Yunusa sọ yìí àbí irọ́ ló pa, tí gbogbo wa dẹ̀ mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ ni Dr. Yunusa Toliat tí wọ́n sọ, tí ń ṣe ìmáàmù ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n nígbà tí bàbá wa gbéṣẹ́ tán tó lọ síbi tí àwọn bàbá wa lọ, ẹ̀yin gorí àpèrè, gígorí àpèrè tẹ gorí àpèrè, ẹ̀ ń ba ẹbí kan jẹ́, ẹ wá mú ọmọ bàbá kan náà, ẹ yẹ̀yìn wọn síra wọn, ẹ mú kan sí ààfin, ẹ ní ẹ fi ìyẹn jẹ ìmáàmù ààfin Ṣọ̀ún. Nígbà tọ́mọ ìyá méjì ń jà, àwọn akọ̀rọ̀ wá bá yín bí àgbàlagbà nínú ìlú tárò pẹ́ ní ire nìyí. Ìjà ní ṣẹlẹ̀ yìí, ẹ mú ọmọ ìyá kan, ẹ mú bọ̀dí, ẹ mú kan, ẹ tá dànù, eléyìí tẹ́ ẹ mú bọ̀dí, ẹ fi jẹ ìmáàmù Ṣọ̀ún. Ṣùgbọ́n gbàtẹ́yìn dé orí àpèrè, àwọn kan wá ń bá yín láti lè jẹ́ kí wọ́n yọ Toliat Yunusa, Ṣífù Máàmù gbogbo ilẹ̀ Ògbómọ̀ṣọ́, gẹ́gẹ́ bí àgbàlagbà, gẹ́gẹ́ bí aṣíwájú ìlú. Bí wọ́n léèrè pé kí ló dé tẹ́ ẹ fi sọ pé kí n yọ ẹni yìí, ẹ̀yin náà gbégbèsè lórí ẹ̀. Ṣé nǹkan tí Bíbélì tẹ́ ẹ ń kà gbà yẹn, ṣé nǹkan tí ó ń sọ fún yín nìyẹn? Ṣé ìyọkúrò wàhálà àti ìdààmú lọ́lọ́run ní kẹ́ wá jọba lé lórí, àbí nǹkan tọ́lọ́run ní kẹ́ wá túnṣe nílẹ̀ Ògbómọ̀ṣọ́ òun lẹ̀ ń ṣe yẹn? Ẹ̀dìyẹ mú bẹ́ẹ̀. Àwọn àgbà àyà mẹ́ta wà láàrin ìlú Ògbómọ̀ṣọ́, Lọ́baníkà, Pàràkòyí àti Jímọ̀kọ́lá.
àwọn dàlúrú ẹ̀yin jẹ́ kìrìsìtẹ́nì àwọn jẹ́ mùsùlùmí ẹ ò sì ròyìn pé àwọn ẹni yìí wọn ò fẹ́ jẹ́ kí ìjọba yín kó gún gégé ni gẹ́gẹ́ bí orúkọ yín wọn ò fẹ́ jẹ́ kí orúkọ yín kó ròyìn pé òru mọ gẹ́gẹ́ kí nǹkan kó gún gẹ́gẹ́ wọn ò fẹ́ jẹ́ kí orúkọ yín kó ròyìn wọ́n wá ń bá yín kẹ́ ẹ yọ Dr. Yunusa kó lórí ipò máàmù ẹ ò sọ fún wọn yín pé ẹ̀yin kọ́ lẹ fi tọ́líà jẹ o àwọn bàbá yín ló fi tọ́líà jẹ ẹ wá dúró nídúró yìí pé nǹkan táwọn bàbá yín ṣe ẹ̀yin fẹ́ bàjẹ́ Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ṣé nǹkan tọ́lọ́hún ní kẹ́ ẹ wá ṣe nílé Ògbómọ̀ṣọ́ ṣóhun lẹ̀ ń ṣe yìí ẹ mú ẹbí kan ṣoṣo ẹ pín sí méjì ẹ mú ọmọ bàbá kan ṣo ẹ yẹ́yìn wọn síra wọn ṣé bíbélì tẹ́ ń kà ṣé bíbélì tí mò ń kà ṣé nǹkan tó sọ fún ilẹ̀ ṣe yìí ẹ ní Ọlọ́run ló pè yín kẹ́ ẹ wá jọba nílé Ògbómọ̀ṣọ́ àgbà pé Ọlọ́run ló pè yín ṣùgbọ́n àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ní pé ọba tí wọ́n ń jẹ nínú bíbélì ọba tí wọ́n ń jẹ nínú bíbélì táwa kà kì í ṣe irú ọba yẹn ló ń jẹ lójú ayé wa báyìí o ayé àwọn wòlíì tí wọ́n ń jọba nínú bíbélì ayé wọn kọ́ la wà yìí ṣé bí àwọn tó jọba nínú bíbélì bí wọ́n ṣe kà á bẹ́yìn ṣe kà á bí wọ́n ṣe bẹ́ẹ̀ nànà yìí náà ṣe ń ṣe yìí Ọlọ́run ló pè yín pé kẹ́ ẹ wá jọba láì níwọ̀n ló fi pè yín ṣé MTN lọ́lọ́run lò tó fi pè yín ní àbí Airtel àbí Glo àbí Etisalat ṣé pípẹ́ tọ́lọ́run pè yín ṣe ló ní kẹ́ ẹ wá balẹ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́ ṣé pípẹ́ tọ́lọ́run pè yín ṣe ló ní sọ pé kẹ́ ẹ wá mú ẹ̀yin ọmọ bàbá kan náà kẹ́ yẹ́yìn ẹ̀ síra wọn ṣé pípẹ́ tọ́lọ́run pè yín ṣe lọ́lọ́run sọ wípé òkè kẹ́ ẹ máa gbọ́rọ̀ ẹnìkan kẹ́ ẹ máa gbọ́rọ̀ ẹnìkan gẹ́gẹ́ bí aṣíwájú ìlú gẹ́gẹ́ bí ọba ìlú kẹ́ ẹ má pe àwọn méjèèjì kalẹ̀ pé kí nìkan tó ń fa èdè àìyedè sáàrin yín kóòtù rojọ́ kó sì rojọ́ kẹ̀sì bá wọn yanjú ẹ̀ kó rẹ̀ sì wà. ṣé tẹ́ ẹ bá déwájú Ọlọ́run pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí kí lẹ fẹ́ bọ́ lọ́hùn sọ ṣé ẹ fẹ́ sọ pé ẹ tún lè Ògbómọ̀ṣọ́ ṣe ni àbẹ́ ẹ fẹ́ sọ pé ṣe lẹ ba ilẹ̀ Ògbómọ̀ṣọ́ jẹ́ ṣé bí aṣíwájú nínú ìjọ tẹ́ ti ń bọ̀ ìjọ rìdíìmù pásítọ̀ Adéjàre Adébóyè ṣé bó ṣe ń ṣe láàrin ìjọ rìdíìmù rèé ṣé bó ṣe wọ́n ṣe ń ṣe láàrin ìjọ tí wọ́n ń kọ̀ǹtró rèé tíjọ yẹn gún gẹ́gẹ́ látijọ́ yìí tí controversy kankan ò sí ẹ̀yin ò ṣe wo ìpàṣẹ aṣíwájú yín tí ń ṣe pásítọ̀ Enoch Adébóyè kẹ́ ẹ wo ìpàṣẹ wọn ẹ wo full step wọn ṣé bí wọ́n ṣe ń ṣe rè tíjọ ṣe ń gún ṣé bí wọ́n ṣe ń ṣe rè tíjọ ò bàjẹ́ ẹ wo àpẹẹrẹ tó gbádé lé yín lórí adé Ògbómọ̀ṣọ́ tí pásítọ̀ Enoch Adéjàre Adébóyè tó gbé lé yín lórí ẹ̀yin ò wo pàṣẹ wọn kẹ́yìn máa tú àwọn nǹkan tó ti bàjẹ́ kẹ́ ẹ máa túnṣe kí ni àpẹẹrẹ pẹ́ ìjọba fún ẹ wá wo agbádá ṣé kẹ́ ẹ wo agbádá kẹ́ ẹ dádé sórí kẹ́ ẹ múrú kẹ̀rẹ̀ kẹ́ ẹ wọ bàtà tóun làpẹẹrẹ pé ẹjọba àpẹẹrẹ ọba ní pé gbogbo nǹkan tó bá ti ń bàjẹ́ nílùú kó túnṣe ẹ ò túnṣe lọ́ba níkà Pàràkòyí àti Jímọ̀ Kọ́lá wọ́n wá ń tutukutu fún yín ẹ ò jókòó kẹ́ ẹ rò yí pé ṣé tí n bá ṣe irú nǹkan ru eléyìí ṣé ìlú ò ní bàjẹ́ ṣé ẹ ò rò yí pé bí mo ṣe ń ṣe yìí ṣáwọn àwọn èèyàn kan wọn ò ní máa sọ yí pé irú ọba wo lèmi jẹ́ yìí tó bá dẹ̀yìn wọ́ ọ̀la nísìn tẹ́ ẹ bá gbéṣẹ̀ tẹ́ ẹ lọ síbi tọ́wọ́n bàbá yín lọ lágbọ́ Ọlọ́run ọba ẹ̀ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kọ́wọn ọmọ yín wá fẹ́ máa dupò kan lù kọ́ jẹ́ pé ọmọ Ọláoyè ọmọ Ghandi nígbà tí bàbá ẹ wà lórí ọba ṣe ni gbogbo olùbàjẹ́ nígbà tí bàbá ẹ wà lórí ọba ṣe ni gbogbo olùtúká nígbà tí bàbá ẹ wà lọ́ba iṣẹ́ ló ń gbọ́ ẹjú apá kan tí ò gbọ́ tapá kejì nígbà tí bàbá ẹ wà nínú ọba iṣẹ́ ló mú gbogbo olù tó dá sí méjì ìmáàmù Ṣọ̀ún ìmáàmù àfitẹ́ ẹ̀dẹ́pẹ́ ẹ̀yàn ìmáàmù tí ó sì mọ́ṣáláṣí lórí ẹ̀ ìmáàmù tí ò ní làákàyè ìmáàmù tí ò mọ kéwú ìmáàmù tí ò lè tòlú ìmáàmù tó lè tọ̀ láàrin àwùjọ ìmáàmù tí ó kàwé ìmáàmù tí ó competent òun ni Àbíbù tẹ gbé sáàfin o. ẹ̀yin ní làákàyè ẹni tẹ́ ẹ̀yàn mọ́ra kò ní làákàyè ẹ̀yin ní làákàyè gbogbo àwọn tó ń tẹ̀lé yín wọ́n ní làákàyè wọn ò gbọ́ ohun tó máa jẹ òjẹ̀ kọ́gbọ́n
ẹ̀yin ọba náà fún ara yín ẹ ò ronú ara yín wò ṣé wọlé ìtẹ̀sẹ̀ ìṣòlè ìdá ọba wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tábà ní káwò dáadáa landmark dáadáa ẹ ò fi sílẹ̀ o àpẹẹrẹ rere kọ́ lè léyìí tẹ̀ ṣe yìí o tábà fẹ́ tọ́ pé ẹ fẹ́ fi wọ̀n fún wa yìí pé ọba gidi ní ọba tòótọ́ ní bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ yanjú aáwọ̀ tó wà nídìílé àwọn Yúnísà ẹ má dá wàhálà sílẹ̀ ìmáàmù méjì kì í sí láàrin ìlú ìbọ̀lẹ̀ ti gbọ́ sọ pé wọ́n yan ìmáàmù ààfin rí ọba wa Ṣọ̀ún ṣẹ̀bẹ́ sọ pé ìmáàmù tó ní ẹ sọ pé ọmọ àjọbẹ̀rì ní tó jákòjáyà ṣé kò tí ń rí bẹ́ẹ̀ báyìí ìmáàmù ààfin ìbọ̀lẹ̀ ti gbọ́ rí tó yàn rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí nílẹ̀ kóòtù òjìrè nílẹ̀ Yorùbá ìlú wo ló ti ṣẹlẹ̀ ìlú wo ló ti ń ṣẹlẹ̀ tẹ́yìn ti gbọ́ pé irú eléyìí ṣẹlẹ̀ tẹ́ẹ̀tẹ̀ pé ẹ̀dọ̀ àti òróǹro inú yín papọ̀ kẹ́ẹ̀jọ ṣèpàdé pé ìlú ò gbọ́dọ̀ túká mọ́ mi lórí ìlú tí ń túká mọ́ yín lórí báyìí ìlú tí ń bàjẹ́ mọ́ yín lórí kí lè wá fẹ́ ṣe sí i. kò tẹ̀sí lọ́wọ́ yín àwọn ìdílé Yúnísà ni wọn gbọ́n àwọn mọ́gàjì ibẹ̀ ni wọn ò ní làákàyè kọ́wọ̀n tí ẹ̀ wá ròyìn pé àwọn ọlọ́ba níkà tó ń bá lu wa tó ń ba ìdílé wa jẹ́ ìdílé tí wọ́n ń gùn Pàkòì tó ń ba ìdílé wa jẹ́ ìdílé tí wọ́n ń gùn Jímọ̀kọ́lá tó ń ba ìdílé wa jẹ́ ìdílé tí wọ́n ń gùn káwọn mọ́gàjì ibẹ̀ kọ́ tẹ̀ wá pera wọn kọ́ ní ẹ má jẹ́ ká tẹ̀lé wọn lórí burúkú lọ́ba níkà yìí o ẹ má jẹ́ ká tẹ̀lé wọn Jímọ̀kọ́lá yìí o ẹ má jẹ́ ká tẹ̀lé Pàkòì oníjẹkújẹ yìí o ẹ má jẹ́ kí ìdílé tiwa kó tún ká o ọmọwé inú wa ẹ má jẹ́ ká fọwọ́ ra wa ti dànù oúnjẹ tó yẹ ká máa jẹ ẹ má jẹ́ ká fọwọ́ ra dà sínú yẹ̀pẹ̀ wọ́n ní oúnjẹ tó yẹ ká jẹ ká máa gbé fájá oúnjẹ tó yẹ ká jẹ tí ń gbé fájá báyìí nídìílé Yúnísà ìdílé Yúnísà tí lọ́ba níkà Pàkòì Jímọ̀kọ́lá bá ń ba ìdílé yín jẹ́ ẹ̀yin ṣe má bà ìdílé yín jẹ́ mọ́gàjì ìdílé Yúnísà tọ́wọ́n kan bá ń bà ìdílé yín jẹ́ ẹ̀yin ṣe má bà ìdílé yín jẹ́ ṣé ká sọ wípé ẹ ò ní làákàyè tò ní tàbí ká sọ pé àgbà yín ò kọ́gbọ́n inú ọ̀rọ̀ yìí mo ti wá mọ̀ wípé àgbà ò kọ́gbọ́n tòótọ́ kì í ṣe pé kéèyàn dàgbà ní kó ní làákàyè òun ló ṣẹlẹ̀ láàrin ọba sídìílé àwọn Yúnísà sọ́dọ̀ àwọn lọ́ba níkà Pàkòì àti Jímọ̀kọ́lá ẹ wá ń dìtẹ̀ mọ́ lóríire ẹ ń dìtẹ̀ mọ́ ọ̀mọ̀wé tó wà láàrin yín ìkọ́tẹ̀ wà nínú wọn oríṣiríṣi ọtí báyìí ẹ̀yìn ẹ̀rí kolobo bẹ́ẹ̀ ìjàpá aláìníláàkáyè aláìgbọ́n òpònú àgbàlagbà ẹ wá ń bàdílé yín jẹ́ àwọn ọlọ́ba níkà Pàkòì àti Jímọ̀kọ́lá wọ́n wá yín mú sí yìí àwọn tí wọn ò gbọ́n àwọn tó rí wọn ò pé ẹ̀yin náà wàá dúró nídúró pé orí yín ò pè tóòtọ́ wọ́n ń bàlú yín jẹ́ wọ́n ń bàdílé yín jẹ́ inú yín dùn ọmọ àlè ni yín ẹ kì í ṣọmọ ọkọ gbogbo ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ gbọ́ dáadáa ẹ lọ ronú yín sí ẹ pé ọ̀dọ̀ àti òróró inú yín ẹ pè papọ̀ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ ṣe láti jọjọ́ iná iṣẹ́ ni gbèga ń dé bá Ṣéhù Tọ́líà orí burúkú wa ń dé bẹ́ẹ̀ yìí ẹ̀yin èèyàn wa ẹ gbọ́rọ̀ tá a fà yẹn tán kẹ́ ẹ wò ti tọ́nu ẹ̀. nígbà tọmọ ìyá méjì ń jà àwọn akọrọ wà báyìí bí àgbàlagbà nínú ìlú tárò pẹ́ ní rẹ nìyí ìjà ní ṣẹlẹ̀ yìí ẹ mú ọmọ ìyá kan ẹ mú bọ̀dí ẹ mú kan ẹ tá dànù eléyìí tẹ ẹ mú bọ̀dí ẹ fi jẹ ìmáàmù Ṣọ̀ún láì ní mọ́sálásí tí ń kírun fún wọ́n mú mùsùlùmí Ògbómọ̀ṣọ́ wọn dá sí méjì àwọn lọ́ba níkà Ṣùbẹ́rù wọ́n tẹ̀lé Habib lọ. nígbà tí wọ́n darí ẹ̀yìn dìde fídíò yóò tètè bẹ́ta àbúṣẹ̀ṣẹ̀ ń jáde ni ẹni tó bá rí lálẹ́ àlẹ́ mi náà padà post ẹ̀. ẹlẹ́yìn fẹ́ túlù ṣe ni àmọ́ wájú ọba ni wọ́n ti ń ṣépè fún imam ipe àbí ọlọ́run tètè bá apá bá mú kúrò bẹ́ẹ̀. ẹnìkan sọ bẹ́ẹ̀ náà kó má kú o káà lè kúrò bẹ́ẹ̀ ni nítorí tó bá ti kú oyè lẹ́yìn ti lọ nìyẹn a sọ fún Habib ọwọ́ arẹ́rìn ìmáàmù náà wá bóde ó wá ní gbogbo àwọn tí wọ́n ń bẹ lọ́n kó ń kú ọlọ́run dákun tán fẹ́ fi ń pa ìyá ńlẹ́kún ọlọ́run mọ̀ ń pa wọ́n gbogbo ẹni tí wọ́n kí tó ń bàjẹ́ ọlọ́run jẹ́ tí wọ́n bàjẹ́ ọlọ́run má jẹ́ ó pẹ́ jẹ́ ká máa kọlẹ̀ bò wọ́n mọ́lẹ̀ ẹ dákun sí ìmáàmù sábà
wọ́n frustrated. ẹ wá ń dẹ́rù kúba imam wọ́n ṣe bẹ́ẹ̀ fún anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam. ṣèbí tó bá kú ẹ̀sìn rí ó parẹ́, tó bá kú àárí tí wá ṣe. ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ. ìdílé Tọ́líà Yúnísà ẹ lọ ronú yín dáadáa. ọba Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ ṣàtúnṣe, ẹ má jẹ́ kí ìlú bàjẹ́ mọ́ yín lórí. lọ́ba ní kápá àkórí àdìjímọ̀ kọlà ẹ lọ jẹ́ kó rí yín pé ẹni tó Ọlọ́run ò bá dìtẹ̀ mọ́ kò sẹ́ni tó lè dìtẹ̀ mọ́. aṣojú Oòduà tẹlifíṣàn, ìkànnì tí a ti ń rí sí ọ̀rọ̀ ẹ̀sìn nílẹ̀ Yorùbá, ojú tẹ fún wò wọ́n ní fọ́, etí tẹ fi ń gbọ́ wọ́n ní di ire o.